àsìkò yìí o. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Ògúnẹrí baba tó bí mi lọ́mọ. Lórí ètò yín ètò wa Ẹ̀sìn ò fàjà lórí tẹlifíṣàn yín èyí tí ń ṣe Ọmọ Yorùbá Àtàtà tẹlifíṣàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àkànṣe ètò yìí ó ń bẹ fún ìbí Kristi èyí tí ń ṣe Jésù Kristi olùgbàlà aráyé. Láti ọjọ́ mélòó kan la ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣúnkúnlé ti ìjọ Grace of Salvation Evangelical Church tó ń bẹ ní agbègbè Àkóbọ̀ nílùú Ìbàdàn. Bàbá wa nínú Olúwa, ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ káàbọ̀, ẹ kúlé. Gẹ́gẹ́ bí a ṣe ń bá lọ ní ètò tó kọjá, wọ́n sọ̀rọ̀ nípa bí a ṣe bí Jésù àti bí Jésù ṣe jẹ́. Wọ́n wá mẹ́nu bà ohun tó rọ̀ mọ́ ìbí Jésù Kristi èyí tí ń ṣe oyún níní rẹ̀ àti ìbí rẹ̀. A wá sọ wípé wọ́n ó bẹ̀rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní òní. Ẹ máa bá wa bá lọ. Ẹ dárúkọ yín fúnra lé, ẹ sì máa bá wa bá ká lọ. Èmi náà ni olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣúnkúnlé ti ìjọ Grace of Salvation Church Aládẹ̀mí Àkóbọ̀ ní Ìbàdàn. Bàbá wa o, gẹ́gẹ́ bá a ṣe ń sọ lọ, kí ni ó rọ̀ mọ́ ìní oyún Kristi àti ìbí rẹ̀? Ẹ ṣé. Ìwàsáyé Jésù ó yàtọ̀ gédégédé bí gbogbo èèyàn ṣe ń wọnú ayé ìwà. Ẹ sáà wò. Torí pé Màríà tó jẹ́ ìyá Jésù, òun àti ọkọ ẹ̀ Jósẹ́fù wọn ò ní ìbápàdé rárá gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ akọ sí abo lóyún Jésù tó wáyé. Bàbá, ẹ dákun fọ̀rọ̀ tẹ́ sọ, ẹni wọn ò ní ìbápọ̀ pàdé papọ̀. Ọkọ àti ìyàwó dẹ̀ ni ṣé wọn kì í gbé pọ̀ ni? Oyún ẹ̀mí mímọ́ ni Ọlọ́run ló ti ṣètò ẹ̀ síbẹ̀. Torí fúnra Ọlọ́run náà ló rán áńgẹ́lì Ọlọ́run wá tó wá sọ fún Màríà pé ìwọ ó sì lóyún ó sì bí ọmọ kan, ṣé ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó máa pe orúkọ rẹ̀ ní Jésù. Ó ti sọ bẹ́ẹ̀ fún. Òun gan tún wá ń bi áńgẹ́lì léèrè pé èyí yóò sì wá ṣẹlẹ̀ sí mi, èmi wúńdíá. Yẹn ni pé ohun tóun ò tí ì mọkùnrin rí, ni pé ètò Ọlọ́run ni Ọlọ́run rẹ̀ ti ṣe nìyẹn. Kódà ìgbà tí Jósẹ́fù ara ẹ̀ ọkọ gan wá ń fura pé obìnrin mà ti fẹ́ra kù, ó gan pinnu láti yọ ọ́ lẹ̀ pé kò fẹ́ dójú tì ní gbangba. Áńgẹ́lì Olúwa wá bá pé n tó ń rò lọ́kàn má rò bẹ́ẹ̀ o, oyún tó wà nínú ìyàwó rẹ̀ oyún ẹ̀mí mímọ́ ni o. So bó ṣe lóyún yẹn rè tí ọkọ ẹ̀ náà dẹ̀ fìfẹ́ gbà títí tó dẹ̀ fi wá di pé wọ́n fi bí. Bàbá wa o, mo fẹ́ béèrè ìbéèrè yìí. Jésù Kristi tá à ń sọ yìí gangan, inú ìran wo ló ti jáde wá? Inú ìran Júù ni Jésù ti jáde wá. Inú ìran Júù. Inú àwọn ará Júù láti ìran Ábúráhámù. Òun náà ló ti pè láti ìpìlẹ̀ Ábúráhámù náà ni ìran yẹn ti ń wá. Torí pé ìran tí Jésù láti ìran Ábúráhámù dé ìran tí Jésù fi dé ó jẹ́ 42. Láti ìran Ábúráhámù dé ogójì. Láti ìran Ábúráhámù dé ìran Dávídì ó jẹ́ ìran 14. Láti ìran Dávídì dé ìgbà tí wọ́n lọ tán kó wọn lọ sí ìgbèkùn Bábílónì ó jẹ́ ìran 14. Lẹ́yìn ìgbèkùn Bábílónì títí dé ìgbà tí Kristi ó jẹ́ ìran 14, ó wá jẹ́ 42 kó tó di pé Jésù náà dé. Wọ́n tó wá bí Jésù sínú ayé. Tábá ní a máa kà lọ ìran yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yóò gbà á lákòókò. Ṣùgbọ́n ká lè gé gbogbo rẹ̀ ní pétépété. Bàbá wa nínú Olúwa o, kí wá ní ayọ̀ àwọn ènìyàn wípé a bí Jésù Kristi? Torí pé ọdọọdún báyìí òun là ń ṣe àjọyọ̀ Kérésì èyí tí ń ṣe ọjọ́ ìbí Kristi. Ṣé fún ojíjẹ lásán ni àbí mímu ló wà fún ni? Ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún wa. Ẹ̀kọ́ ìbí Jésù ó kọjá ọ̀rọ̀ oúnjẹ. Ìwàsáyé Jésù ohun gangan ló yẹ kó jẹ wá lógún pé kí ló wá ṣe láyé. Àwọn ẹ̀kọ́ tó fi kọ́ wa, àwọn ìwàásù Jésù, àwọn bó ṣe wá ó tú òǹdè sílẹ̀, ó gbàlà, ó wòsàn, ó dẹ̀ sọ pé òun tún sì ń padà lọ pé òun á tún jíǹde, pé a ó kàn mọ́ àgbélébùú yóò sì jíǹde níjọ́ kẹta, gbogbo ẹ̀ sì wá sí ìmúṣẹ. Àwọn ìjìyà ìgangan lórí wa gan ló yẹ kó jẹ wá lógún. Kì í ṣe pé ká wá máa torí pé á jẹ àmú. Ìbí Jésù eléyìí tá à ń ṣèrántí ẹ̀ kì í ṣọ̀rọ̀ jíjẹ mímu. Ó yẹ ká máa pera sí àjọ tó rí ronúpìwàdà pé ipò wo ni mo wà. Ǹjẹ́ Jésù dá mi mọ̀? Ǹjẹ́ ó dá ọ mọ̀? Ǹjẹ́ ó mọ̀ mí? Ǹjẹ́ mo tiẹ̀ mọ̀? Nínú ìwé ìrántí rẹ̀ ó bá tiẹ̀ sí ìwé ìrántí lẹ̀ ǹjẹ́ orúkọ mi lè wà bẹ́ẹ̀ nínú ìwé yìí. Ìyẹn gangan ni tó yẹ kó jẹ́ ẹ̀kọ́ fún wa.
kì í ṣe jíjẹ mímu nìkan Hmm. àpèjẹ àdánù ara wa dùn ní gbogbo yẹn ẹ̀kọ́ ìwàsáyé ẹ̀ gangan tó báyé wá ṣe àti wàásù tó fi fún wa gan ni ẹ̀kọ́ jẹ́ alógún. ẹ ṣe bàbá ẹ ní fún ìdánù ara wa dùn ní jíjẹ àti ohun tá à ń ṣe nígbà ìrántí ìbí Jésù. Bàbá gẹ́gẹ́ bá ṣe sọ wípé ètò yìí kò ń ṣe ètò tí a ó ṣetán ní ìgbà kan má máa mú wá lẹ́sẹẹlẹ́sọ ni kó lè yé àwọn ènìyàn yékéyéké. Bàbá wa o mo fẹ́ kẹ́ tún dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti ibìjọ́ tẹ́ ti wá ká fi ká ìdí ètò nílẹ̀. Èmi náà ni olùṣọ́ àgùntàn Adéoyè Ọ̀ṣùnkúnlé tí ìjọ Grace of Salvation Church Aládẹ̀mí ní àdúgbò Àkóbọ̀ nílùú Ìbàdàn. Ẹ ṣeun bàbá wa orúkọ mi náà ò yí padà o Ọpẹ́ mi lórúkọ mi ògùn ẹni bàbá tó mi lọ́mọ ó dìgbà kan náà. Lagos State, gbogbo yín la kí pátápátá.